Baba Tinubu lórí national anthem yìí. Old national anthem to the new national anthem yìí. Ajé mo support yín dákú. Ògún gbọ́ mo support yín bàjẹ́. Baba Tinubu mo support yín kú. 1963 national anthem lẹ́ni ká máa kà nísìn. Baba Tinubu, I am fully in support of you. But on one condition. When the Bible said the old thing shall pass. And Nigeria sọ pé old thing no pass, ó máa come to present ni. Kò sí wàhálà. Ẹ̀yin èèyàn mi, mo fẹ́ kẹ́jọ pawọ́pọ̀ ká support Baba Tinubu. For national anthem, tí wọ́n náà new national old toward the new national anthem yìí. All things is not passing, it's coming back. Okay, fine. Ẹjọ́ tó ito Ọlọ́run ọba. Èló ni dollar ní 1963. Ẹ bá wa dá padà síbẹ̀. That is the condition. Èló ni báàgì ráìsì ní 1963. Baba Tinubu, that is the condition. Ẹ bá wa dá padà síbẹ̀. Báàgì rẹsì ńkọ́, báàgì ẹ̀wà. Rodo mẹ́rin ni wọ́n tà ní 200 naira Nigerian sin. 1963, ṣé ọmọ Yorùbá àkínlẹ̀rìn kayan 1963. Bàbá, àwọn tí wọ́n lọ sí school 1963. Many of them kí wọ́n tó kúrò ní school. Scholarship tí ń dúró dè wọ́n. Oníkálukú, many of you 504, 505 ká. Èló ni wọ́n ta down for 1963. Ẹ bá wa dá padà síbẹ̀. We are EMILOKAN. I am ready to follow you. Baba Tinubu, I am fully ready to follow you. 1963. Owó kòkó, owó obì. Gbogbo nta wa lọ́wọ́ fi ṣe 1963. Ẹ bá wa dá padà wá sí, ẹ bá wa dá padà. Ìgbáyé gbádùn ọmọ Yorùbá 1963. Tó jẹ́ wípé àwọn ará ìlú òyìnbó wọ́n ń bẹ̀bẹ̀ ká wá ní. Àwa ni professors, àwa ni lawyers. Tí wọ́n áyà Baba Tinubu ní 1963. Ẹ bá wa dá padà. Ọlọ́run, I am fully in support of you. I go follow you. Bí ìṣọ́ òun ní ṣe máa follow yín. Bí security ṣe wà 1963 Nigeria. Ẹ bá wa dá padà síbẹ̀. Bá ṣe ń lè sùn. Tí èèyàn máa lọ party tó máa rìn mọ́jú. Ẹ bá wa dá padà síbẹ̀. Tẹ́ bá ń ṣe fàájì ńta, tẹ́ bá gbàgbé sùn lọ síta. Tá bá lè sùn sí títì mọ́jú 1963. Baba Tinubu, I am ready to follow you. Ẹ̀yin tẹ́ máa wo fídíò yìí, mo play àwọn fídíò kan láàrin fídíò yìí. Àwọn nǹkan tẹ́yin náà bá mọ̀, tá bá fi support Baba Tinubu, ẹ jẹ́ gbogbo wa pawọ́pọ̀ ká support wọn fún old to new national anthem. Ká support wọn, but nǹkan tẹ́yin náà bá tún mọ̀ wípé wọ́n lè bá wa ṣe tó ṣẹlẹ̀ 1963. Ẹ̀yin tí wọ́n ti bí nígbà yẹn. Tàbí àwa tí wọ́n ti bí, tó yẹ pé àbá ìtàn, àrọ́bá labá, tó yẹ pé àrọ́bá bàbá ìtàn ni. Ẹ kà tó sí comment section. Ọkọ̀ Nàìjíríà ti wọ reverse. Ẹ jáwé náà gbọ́ mi ètò Yorubawuyi ilé mi jẹ́ o. Ó ṣókì o. They play. Nigeria we aid. I too like Nigerian government. Tell me, why I no go like Nigerian government? Nigeria is a very cruise nation, no. Watch out, make sure pé o ní data. Inú ẹ ò ní bàjẹ́ rárá at all. Nigeria. National anthem, look the very change abi. Okay. This is why I like you. Because tẹ́ bá sọ fún Nigerian government pé èèyàn kò fine, wọ́n lójó ló pa. Aláwọn ọmọ fail exam. WAEC wọ́n F9. NECO tí wọ́n ṣe odo náà gbà. Nigeria government mú solution wá o. Wọ́n ní ká lọ change gate school wọn. Ládùn tó wà ńlẹ̀ yìí. Mo ṣá ń bẹ̀ yín ní ẹ̀bẹ̀ kan on behalf of àwọn èèyàn wa tán wà ńlé. Ẹ mo ṣe pẹ̀lú BVN at NIN ẹjọ́ torí Ọlọ́run. Ẹ má ṣe bẹ́ẹ̀ pẹ̀lú tó wà ńlẹ̀ yìí o. Because small time now. Ẹ má sọ wípé ẹni tí ó bá ti mọ Nigeria new old àbí old new national anthem kò ní gbowó báńkì. Ẹ rántí pé ebi ti pa àwọn èèyàn, ọpọlọ wọn ti ṣe slow motion. Ọpọlọ ẹlòmíì gan ti kú lọ́wọ́ ebi. Wọ́n ní kí òkòbó Nigerian government kó wá bọ́ nǹkan kó bọ́ kíní. Ṣùgbọ́n next tó bá sọ ní pé ẹ má worry ẹ fi kíní lẹ̀.
ẹ̀yin ẹgbẹ́ abẹ́rẹ́ wá 200 ẹ̀ báyìí nínú òkùnkùn gan mama ti òwú bọ̀ ni mo tó ní kó kòbó yín bọ̀ kò rí bọ̀ ẹ bá mi wo fídíò yẹn farabalẹ̀ kẹ́ wo because fídíò yẹn long oríṣiríṣi fídíò yìí tó bá kú èyí náà ẹ wá fi kún ní comment section òun lẹ́ ń wò yẹn rodo nìyẹn 200 naira ẹyọ mẹ́rin rodo mẹ́rin 200 lẹ́ ń wò yẹn. Country, please, if government work, if they cannot protest, we Yaloja, we go open our nyash, we go open our press, we go protest. Too much stubbornness, too much for this country. For before you eat, we go suffer. The stubbornness is too much. Please, make them find solution for this things. It's too much. Gary 2,000 naira. Since when my father bought me, I did not buy 1,000 naira pence of Gary. There's selling it 2,000 naira now. It's too much. The savannah is too much. Even saying rice, the recommend rice of 1,200 naira. For what reason? It's too much. To buy meat, even the commercial dry rice up. Two fish for Chicago, 1,200 naira. 3 of pieces of it. It's too much. Ṣàánú wa, bàbá wa ṣàánú wa, bọ̀dá wa ṣàánú wa, ìyà yìí pọ̀ ẹ jọ̀ọ́, ẹ ṣàánú wa ó ti pọ̀ jù, ebi ń pa wá, ẹ dẹ̀ sọ pé ìyà ò jẹ Nàìjíríà, ìyà ń jẹ wá. No, it's true now. Ṣé pé àwọn ọmọ yóò lè wo GoTV pẹ̀lú epo? Níbo ni ó ti wò pẹ̀lú petrol tó wà níta? Ó wo GoTV. Tẹ bá délé tó máa lọ sí pé kíní kò. Bóyá òun wà ní holiday tí wọ́n ti lówó tán rẹ̀ epo sínú jẹnẹrétọ̀. Ṣùgbọ́n tó kèmí àti ìyá wọn pé kákan mọ pọ́ǹpù omi sókè. Wọ́n wá sọ wípé àwọn ń wo GoTV láì ṣe pé ń pọ́ǹpù omi sókè. Wọn ò jiyàn dáa. Ṣé mo lè fẹ́ po 6,000 wo GoTV ni? Mo struggle gan torí àtijẹ lásán ni. Mọ́tò ẹ̀mọ́ bí mo ṣe jẹ́ lórí àmọ́ driver and drop of truck. Bọ́n mẹ́ni ò ṣe díbẹ̀ bẹ̀rẹ̀ ni ó wà ń bẹ̀ yìí. Owó skul nǹkan ṣé wọ́n fowó skul wọn ṣe jẹnẹra epo sínú jẹnẹra. Lọ́kàn mo mí pé president ọmọ ẹni ò ṣe díbẹ̀ bẹ̀rẹ̀ tá a fi lẹ̀kẹ̀ sí díẹ̀. Ọ̀túnba agbára tẹ̀yíkà agbára tẹ̀yíkà agbára lọ ẹ mọ̀ pé kò dọ́gba. Bàbá báwo ni òjì dọ́gba? Nítorí pé bóyá ẹ̀kọ́ 100 naira àti àkàrà 100 naira mọ̀ jẹ́ 6,000 níwà. Ọ̀túnba kò easy rárá. Owó yẹn kàn pọ̀ báyẹn lójú èèyàn báyìí nígbà bá dáwọ́lé ẹ̀wọ̀n tó kù Michael. Agbagba 25-30 tẹ̀lé ọ̀rẹ́ epo bíi 150,000. Ẹ wá ní kẹ́ yẹ nìkan kú òǹbẹ ẹ fẹ́ lùmí sí níbo lẹ ti fẹ́ yọ kú o. Mo ní bá ṣe mọ bá yí nìyẹn àwọn tán bọ̀ lẹ́yìn láàánú wọn ń ṣe mí. Ẹ bá wà jẹ́ ti níbi tá à ń bò nítorí bọ̀ tá à gbé orí ibùgbé. Wàhálà dé o. Ọmọ yìí ti fẹ́ débì kan dúró ń bọ̀ ọmọ bá parí lọ yunifásitì mà ní ẹ̀yin lẹ́ẹ̀mọ sáàfù ara yín yòókù. Tó o bá ti jáde anybody wọn mo ti pè é gúnlẹ̀ tó o bá ti jáde tó jáde ní OAU. Wọ́n lọ sáàfù tán mo ní tó bá fẹ́ lọ sí kò sí iṣẹ́ wọn provide iṣẹ́ o. Wọ́n rẹ̀ ní iṣẹ́ kàn ní ìfẹ́ tó parí ní Èkó ìtagbára ọmọ bá ti ká ní. Bó ṣe bá ṣe máa bá lọ lélẹ́yìí. Ọlọ́run nìkan ló lè sọ yẹn ṣùgbọ́n bẹ́ẹ̀ yóò ṣe rí ẹ má jà fọkàn sí pé kínní àpò ráìsì ní ìsìn ó di 52, 53. Ọmọ kankan ò tẹ̀rù tí jẹ ráìsì ní ìsìn láìsí olówó ráìsì tó yẹ pé ńgbà tá a ra ráìsì gan fún yàn 10,000 ní àpò ráìsì. Kí wọ́n lè ń fa ọmọ jẹ́ ńlẹ́ ìgbà tó. Ẹ̀bà ni o. Ó mú gàrí lọ́sàn-án láì ti dalẹ̀ ẹja tẹ̀bà ká fi búre jẹ́. Kọ́sá ti lífù ni. Kì í jẹ́ kó bóyá. Tó bá tiẹ̀ sọ pé ó mú gàrí mo fẹ́ fi panu sà ó ti jẹ́ǹjẹ ọ̀sán ẹnu. Ó mú gàrí ọ̀pọ̀ panu Ọ̀túnba òbí yẹn ó ti jẹun ọ̀sán nù. Ó ti jẹun ọ̀sán nìyẹn. Tó bá sọ pé inú kóhun ló ń kọ́ òwe. Inú ò lè kàn wọ́n ti mọ́ wọn lára. Àwọn tó ti mọ́ra Ọ̀túnba àwọn tó máa jẹ tọ́kì nìkan náà ò lè sún débẹ̀. Ó tọ̀ wọ́n sọ wípé táífọ̀dù ti mọ́ òun. Àwọn eléyìí ó ti mọ́ra. Ọlọ́run ṣàánú wa o. Ẹ jẹ́ kó rí bàbá wàhálà wa o. Ṣé tí èyí tẹ́ bá súnmọ́ àwọn tó jẹ́ pé wọ́n ń tiraka ni ẹ gbòríṣiríṣi ìrírí tó jẹ́ pé ẹ̀yin gan náà máa káàánú wọn pé ṣerú eléyìí tó wà. Ẹlòmíì nínú àwọn ọmọ olówó yẹn láwọn ò lè kọ ẹ́sẹ̀ lórí wípé stubbornness nígbà tí ò rí o tí ò tó forí ara darú ẹ̀ rí. Ẹlòmíì ò lè kọ nǹkan lẹ̀ pé ẹnìkan sọ́ba pé stubbornness. Nínú àwọn ọmọ olówó yẹn ò lè kọ́ lẹ̀ pé ọmọ olòṣì ló mọ̀ pé kankan jẹ́. Ẹ mọ iye abọ́ gàrí ní ìsìn abọ́ ráìsì. Ráìsì kò jẹ́ pé àwọn ọmọ kéékèèké náà fi ń panu ní ìsìn 53 àpò ráìsì.
àpò ráìsì ẹyọ oró kan ní. so ẹ lè lọ lé kẹkàn àpò ráìsì kẹkàn fi tìdí ẹ tilẹ̀ pé káwọn ọmọ. kóńgò gan àtira oní 250 tán ra gan olókùúta lẹ́mọ̀ wákàkiri tẹ́ lè sàmì ẹ jẹ́ imported rice níbo lẹ ti fẹ́ẹ́ rira níbo lẹ ti fẹ́ẹ́ rira níbo lẹ ti fẹ́ẹ́ rira ò tó bá kò síwèé. wàhálà wà o. olókùúta yẹn lẹ́rọ rajọ mọ́ ṣà àti bàbá àtọmọ ẹ jẹ́ láti tutọ̀ níbo lẹ ti fẹ́ẹ́ rówó rà. wàhálà dé. ní ìsìn báyìí àti tí ìlò ẹni tó wà níjọba ní ìsìn àti ìlọdún méjì àìlọdún mẹ́ta ẹ wo bí tá a bára wa ní ìsìn ìgbà tó bá ìlọdún mẹ́rin gan ẹ mọ̀ orúkọ ibi ń títì. àti lọ́dún kan ti pé. This is a primary school and even a junior secondary school in one of the states in northeast Nigeria. Okay, it may interest you to know that this is the GS1 class. Am I right? Yes. This is GS1 class, and then this is what? Primary what? This is primary 4 and 5. Please come close. Let us see the building. Let us see the board. This is primary 4 and 5, and then we will go to the other classes. Please stop. Let us see the building. This is what they have as building, and then we have primary 3 and 4 here. This is primary 3 and 4. We have the primary 1 here, or the KG, and then there we have primary what here? Primary 1 is here, and KG. Okay, and then it may interest you to know that this is a school that is under the state government. Like I said, it's one of the states in northeast Nigeria. I wouldn't want to mention the states, so that the state will not see us as putting them in bad light. We are calling on well-meaning Nigerians to support these children. It will also interest you to know that the children in this community are up to 250. So there are 250 children of school-going age in this community, but this is their primary school. This is the school. This is where they take, their teaching. And then one surprising thing is that there is only one teacher in this school. Only one teacher. He's the only one that goes around to teach all the children. He teaches GS1. He teaches primary 1 up to 6. Just one teacher. And the teacher is under the employment of the state government. We are calling on well-meaning Nigerians to support Action in Nigeria sponsorship, community sponsorship program, to partner with us and get a formidable school in this school. You can come to Action in Nigeria in our Abuja office, contact us, and then we will tell you how you can get here and then support us to build a school for the children. Now you can see part of what we provided for the children is this bag, which we use in supporting the children in the school. So you can do more by partnering with Action in Nigeria to get a formidable building for these children. It is not about the state, but about the education of these innocent children, who are deprived of the basic necessity of life, which one of them is education. Thank you. Yeah, this is day life. Guagua. The masses stopped some trailer loads of palliative, and they are carrying everybody, all citizens. They are carrying rice, carrying everything. They are carrying everything. There's a rampage here. The community. It's a rampage. You can see where we are parked. Bros, come here. Government. Now so.
Yes. Yeah, so what is happening this morning? Oga, we are dying of hunger. Yes. So we got to sneak in and find what to eat. That's right. Voting Tinubu, we don't know that you are regretting. That's why. We are not scared of this. Is this a government palliative? This is government palliative. All right. This is government palliative. Everything is being. This is gone. This one days I don't know the see, I don't know the finish. See, They just keep and seize. keep and see is rotting and we are dying. Hungry, they kill people. Yes. That's right. Both women, men, children, everybody. Food prices is happening. ‘Ya'yan sun zama karuwai don su ci abinci, mata sun zama mazinata don su ci abinci. Kana auren namiji bai da abin da zai baka. Masu kuɗin da su suke tafiyan matan talakawa suna wulakanta su, suna amfani da su su ba su dan abin da za su je su sai ma ‘ya'yan su abinci. Wannan wace irin masifa ce, macen aure da aurenki. Namiji uku hudu sai ya je amfani da ke don ki je ki ciyar da ai wannan wani irin bala'i ne ya za a yi kasan mu ta zauna lafiya ya za a yi mu ga daidai shugabanni ko ina kun tattare ko ina kun hana motsi kun hana talaka motsi an tara boda an hana talaka noma ina zai sa kanshi mutuwa ake so yayi ai da kawai tattara talaka kuka sa masu wuta shine kawai sai ku mulki kanku da kanku. Abin ya wuce misali, ya wuce hankali, ya wuce duk tunanin mai tunani. In dai mutum na Allah ne yana tare da Ubangiji, wallahi ya san abin da yake, ya san abin nan ba Allah ne ya jeho shi ba, wallahi tallahi shugabanninmu ne. Ƙasar da ba ma musulunci ga su suna jin daɗin rayuwarsu bare mu da musulmai ne. Allah yana son musulunci kalma ɗaya dalilin ta Allah ba abin da Allah bai sauka mu ƙasar mu Najeriya ya ba mu ruwa ya ba mu ƙasar noma ya ba mu jama'a ya ba mu auratayya ya ba mu ilimi me ake so Allah ya mana amma duka shugabanninmu sun zo sun tare sun hana sun mai da hankali su kwata mamu yancin mu da rayuwar mu duk inda wani wanda zai taimake mu ya dan motsa sai an tallafe shi ya an kare shi da abin da ake so Allah ya yi mana kasar mu Najeriya da abin da ake so Allah ya mana kasar mu Najeriya inda ma ba su yarda da Allah ba Allah ya ba su da halin su ya ba su abin da suke so amma mu dukkan mu Allah hada mu da azzalumai shugabanni ba sa tunanin yau wannan dan adam ya kwana cikin masifa kawai daɗin da suke ji gani suke kowa ma ji mutum ba zai kwanta gidan shi ba yayi bacci yunwa ta ishe shi ga yunwa ga gudu mutum yana ta gudu cikin daji bai san yadda iyalan shi suke ba. I don't know how this national anthem even affect the well-being of the common man in Nigeria. Let's be realistic. How this one will support the government to stop either hunger, banditry, or improve insecurity. To us, let's do what is beneficial to the common man, and this honorable chamber is the only, for now, standing on a formidable force, a point for the common man of Nigeria. So Nigerians are looking up to us. I concur with the minority leader. Let's look up something that will bring a development in the eyes of the international community to Nigeria. People are discussing nanotechnology, Internet of Things. We are still discussing national anthem. There was a saying that says countries that relies on prayers and other things will always depend on the countries that do think. Please, let's think something that will bring
progress, prosperity, stability to the economy of this nation and to improve the lives of common man in Nigeria. Thank you. Yes. Okay, let's hear from Honorable Jack. God bless you. ẹ kálẹ́ o ẹ kúrọ̀lẹ́ ẹ káàárọ̀ ẹ̀yin èèyàn mi lórílẹ̀‐èdè nàìjíríà àti ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. ẹ káàbọ̀ mà ẹ káàbọ̀. èmi náà tún ní o Dr. Mọ́wùmí Lawal mo tún ní kí n jáde ní àṣálẹ́ yìí ká wá fomi ọ̀rọ̀ òjomi ká tún wá fi tóra wa létí ká tún wá gbé ọ̀rọ̀ ilé ayé wa lórílẹ̀‐èdè nàìjíríà yẹn ká tún gbé yẹ̀wò díẹ̀. ká fọ̀rọ̀ jómi tóró ọ̀rọ̀ èní ní May 29 tí bàbá wa Jagaban Tinubu tó pé ọdún kan tán gorí àpèrè tán become president. ẹ̀yin ọmọ Yorùbá ògidì ẹ̀yin ọmọ Yorùbá àtàtà ẹ̀yin ọmọ Yorùbá lójúlówó ọmọ Yorùbá mo fẹ́ bi yín ni láàárín ọdún kan tí bàbá Tinubu ti gorí àpèrè ẹ sọ fún mi nǹkan kan tẹ gain lásìkò tó ti gorí oyè láti May 29 year 2023 ẹ sọ fún mi ṣé inú yín dùn ẹ sọ fún wa ṣé jẹun lẹ́ẹ̀mẹ́ta èdè ṣé rómi mu nígbàkigbà tẹ fẹ́ rómi mu ṣé rí iná 24/7 ẹ sọ fún wa tẹ gain ṣé fẹ́ ra dọ́là ẹ rà ní 1 to 600 or 1 to 700. níbo pure water 50. ẹ̀yin ará mi ọmọ Yorùbá òdodo ẹ gbé yẹ̀wò ìhun tá a ṣe ń pariwo wípé the only solution the only one solution tí gbogbo wa ní ni pé ká máa bẹ̀rẹ̀ sí ní sọ fún bàbá Tinubu ilé tó lọ fáwọn ọmọ Yorùbá o ilé tó lọ fáwọn ọmọ Yorùbá bàbá Tinubu mi ò tí ì rí nǹkan kan tó ṣe láàrin ọdún kan ju pé chaos calamity trouble more killings from Fulani. The first thing tí mo tún wá ń gbọ́ lẹ́nu bàbá Tinubu ni pé wọ́n pass into law the whole national anthem. mo ń rí yín bàbá Tinubu bí tẹ́tí ń kọrin old national anthem of over 60 years ẹ̀ ń jẹnu wúrúwúrú bẹ́ẹ̀ tó ń jẹ gúgúrú lẹ́nu ó mì pé ẹ̀yin gan ò mọ̀ ń tẹ́fẹ́ gbélé àwọn ọmọ Nàìjíríà lórí orin oppression anywhere no man is oppressed. ṣé àti wọ oppressing sìn àwọ̀ oppressing ní Fúlàní lọ sínú oko àwọn fámàsì wa ní Mayeti Allah ló ń lọ́nu oko lẹ́yìn tó bá fi màálù jẹ eko tán a tún báyàwó fámàsùn a ní kí ọkọ ẹ̀ máa fẹ́ra fáwọn ṣé àti wọ oppressed ṣé Yorùbá ò ti wọ oppressed ó wá díẹ̀ mélòó tí àwọn Fúlàní ìtẹ̀mú wọn láti ọdún bíi mẹ́jọ mẹ́sàn tó ti ń dá àràkárà ó di mélòó nu wọn lè prosecute lè jail wọ́n yan fandafanda lórí ilẹ̀ bàbá wa ẹ̀yin dẹ̀ lọ́mú Buhari wá lọ́dún kẹsàn-án o tẹ̀lé ó lè ṣe ó débẹ̀ tó ìyá ló fi ń jẹ́ ọmọ ìyá yín bí nǹkan bá bàjẹ́ ní nọ́ọ̀tì tó jóná ẹ lọ́bẹ̀ lọ fún wọn lówó ó dẹ̀ mélòó tẹ sẹ́ndì 50 million yín sí wọn níbi tí ilé ti ń jó nílẹ̀ Yorùbá bàbá Tinubu táwọn kò bá sòtọ̀rọ̀ fún yín mo ń sòtọ̀rọ̀ fún yín o ẹ tó bí mi lọ́mọ o ohun tẹ́ ń ṣe kò bá ìlànà Ọlọ́run mu tẹ bá ní ìmàlẹ́ ni yín tẹ́ ń hùwà tí ó máa bí Muhammed gan nínú kò ní dáríjì yín o ìmàlẹ́ làwọn òbí tèmi náà o ṣùgbọ́n irú ìwà tí ẹ̀ ń hù yìí mi ò bá lọ́wọ́ wọn. ẹ lọ yẹ̀ mí wò dísù lórúkọ mi bàbá màmá mi àwọn àti ẹ̀ láyàsì lọ ń mẹ̀ntẹ́ni Central Mosque lẹ́kọ̀ọ́ wọn ò fìyà jẹ ní kankan rí àwa máa ń fúnyàn lóúnjẹ ni bá a ṣe ń gba Ìgbò sílé là ń gba Fúlàní là ń gba Haúsá sílé tàdé ń bọ́ wọn tá à ń fọṣọ sí wọn lọ́rùn àwọn ò fìyà jẹ wọn ẹ̀yin wá dé orí àpèrè ẹ̀ ń rí ìyà tó ń jẹ àwọn ọmọ ojúlówó ọmọ Yorùbá ẹ̀dẹ̀ papínrín jẹ ẹ̀dẹ̀ rò pé inú Ọlọ́run á dùn. bàbá Tinubu ẹ bímọ o àwọn Yorùbá máa ń pòwe pé àgbà tó rò fọ́ọ̀kà ó ti dájú ọmọ ẹ̀ á jẹ níbẹ̀ Bíbélì mi dẹ̀ sọ fún mi pé the habitation of the ungodly of the wicked
it shall become desolate. Wá fi ṣe sọfẹ ní àpapọ̀. Ọlọ́run náà ló tún sọ nínú ìwé mímọ́ wípé aṣèrè fi ilé ayé kó ọrọ̀ ọjọ́ kọ̀mẹ́ntó máa jẹ́. Bàbá Tinubu ẹ lọ́wọ́lọ́wọ́ ẹ lọ́lá ẹ nípò ẹ dẹ̀ nígboyà ṣùgbọ́n kò sí ìgboyà yìí tẹ́ fẹ́ lò láti fi gba àwọn ọmọ Yorùbá lọ́wọ́ àwọn kìnìún Fúlàní tó fẹ́ máa gbé wa pa nítorí pé wọ́n ti rí wa pé ọmọlúàbí ni wá à ń ṣe dàgídíjàgan à ń ṣe darandaran à ń ṣe apànìyàn. Fúlàní ń pààyàn without mincing words. Wọ́n ń pa ọmọ Yorùbá without being afraid. Ipe Ọlọ́run pàápàá ń rí wọn. Ẹ̀yin tẹ́ wá débẹ̀ tẹ́lẹ̀ yín ló kàn. Ẹ̀yin ló kàn àwọn tó vóòtù fún yín. Wọ́n rò pé ẹ máa lè dispense justice ni o. Wọ́n rò pé ẹ máa gbé security wá bá wọn ni àwọn ọmọ Yorùbá ò save lọ́wọ́ Fúlàní. Mr. Baba Tinubu ẹ̀dẹ̀dákẹ́ ń wò wá. Tẹ́ ẹ bá tiẹ̀ láìkì àwọn ọmọ Yorùbá ẹ gbàgbé pé yín náà bímọ sí bíbáyìí. Ẹ gbàgbé pé yín náà ní àwọn ìbátan ní orílẹ̀-èdè Nàìjíríà. Ṣé ẹ tún fẹ́ràn àwọn ẹbí yín náà ni? Ẹ lè wà that narcissistic kí aláwọ̀ Fúlàní kó máa pa àwọn ọmọ ojúlówó ọmọ Yorùbá. Àwọn ọmọ Yorùbá kàwé wọn ò ríṣẹ́. But àwọn ọmọ Fúlàní akákéwọ́ ọdún kan ẹ fi wọ́n ṣe commissioner ẹ fi wọ́n ṣe governor ẹ fi wọ́n ṣe this and that. Ọmọ Yorùbá gba doctorate àgbà masters dùndún ló máa ta wheelbarrow ló máa gbé a máa ṣaláàrù a máa crossover ẹ̀dẹ̀ tí WhatsApp blood rí ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Àbẹ́yìn kọ́ lẹ́lẹ́ wà ní Chicago University of Chicago ẹ rí bí Amẹ́ríkà ṣe ń lọ ìyẹn pé ẹ̀ láàrin kankan lára Amẹ́ríkà. Ṣé Amẹ́ríkà fìyà jẹ yín pẹ̀lú bẹ́ẹ̀ ṣe jẹ́ foreigner? Ṣé ẹ̀rọ oúnjẹ jẹ l'Amẹ́ríkà tẹ́ fi kú o? Amẹ́ríkà ṣàlẹ̀ sọ pé ti rówó yín. Ṣé Amẹ́ríkà bá gbà yín láyè ẹ̀yin foreigner kẹ́ nílò owó tẹ́lẹ̀ ẹ ní? Tẹ́ wá dé Nàìjíríà nílùú bàbá yín tẹ́ wá ń wo àwọn ọmọ ojúlówó ọmọ Yorùbá kán kàwé kán lọ́gbọ́n lórí kán máa jíṣe jìyà kẹ́dẹ̀dá kẹ́kẹ́ máa wò kẹ́ wá lé olórí ni irú olórí wo nìyí? Kábíyèsí Ọlọ́run. Kábíyèsí Ọlọ́run. How Baba Tinubu ṣe ti ráwọn fídíò tí mo play fún yín ẹ bá mi fi tiyín náà kún ní comment section. Ohun tó kan Nigeria government kan kí wọ́n ṣe tí wọ́n gbélẹ̀ tí wọ́n ò ṣe. Ohun tó yẹ kí wọ́n bọ̀ tí wọ́n gbélẹ̀ tí wọ́n ò bọ̀ tí wọ́n wá ń bọ ìbọ̀kúbọ̀. Ṣé national anthem yẹn ló máa mú insecurity kúrò nílùú? Ṣé national anthem yẹn ló máa mú ebi kúrò lára àwọn èèyàn? Baba Tinubu rodo eyo mẹ́rin 200 naira. Ẹ kẹjọ fi minimum wage ṣí. Kíyàn gba 30,000 naira. Kíyàwó ara rodo eyo mẹ́rin ní 200 naira. A fẹ́ ra tomato sí o. A tẹ̀lé tomato mẹ́rin náà 200. Tàtàṣé mẹ́rin 200. Àkòlè àlùbọ́sà mẹ́rin lẹ́sìn ọmọ àlùbọ́sà méjì 100 naira. 200 rodo 200 tàtàṣé ó di 400. 200 di kí ló kọ ṣọ̀mbọ̀ ó di 600. 200 tomato ó di 800. Àlùbọ́sà 100 naira ó di 900. Ṣó máa ṣan àtàyẹ́ sí wọn máa jẹ́ ní tútù ni. Kọ́ tí ẹ wá lọ lo àtàyẹ́ ní 100 naira. Ó di 1,000. Ká ní wọ́n wá epo 100 naira. Ó di 1,100 lórí ata nìkan. Gas tó máa fi ṣe ńkọ́. Èló ni gas tó máa fi ṣe. Tó máa wá sí tọ́ṣọ́ wọn máa gbọ́n mú ní. Wá bí ebi tó ń pa àwọn aráàlú. Tí wọ́n lọ ń Nàìjíríà ti ń go to the extent pé wọ́n lọ ń dá mọ́tò dúró ní títì. Wípé ẹ̀tọ́ àwọn ni. Ṣé bí wọ́n ṣe já palliative yẹn nínú mọ́tò tó mọ̀ pé ẹ̀tọ́ àwọn ló wà ní mọ́tò yẹn. The same way one day tó ṣe máa jáwọ́ ọ́fíìsì gbogbo yín nìyẹn. Wọ́n á jáwọ́ ọ́fíìsì anybody yín. Wọ́n wá béèrè ẹ̀tọ́ wọn lọ́wọ́ yín. Wọ́n á já wọlé yín. Wọ́n wá béèrè ẹ̀tọ́ wọn lọ́wọ́ yín. Mo sì ń bọ̀ mi ò tíì dé.
Prophet TB Joshua ó sọ̀rọ̀ kan máa mú ọ̀rọ̀ yẹn wá fún yín máa fẹ́ kẹ́ bá mi share video kó bá mi share video yẹn náà tẹ́ bá gbọ́ ọ̀rọ̀ yẹn ó ti prophesize kalẹ̀ o ó ń sọ lọ́wọ́ gan àwọn èèyàn ṣe àmì ó láàmì ò lè ràn ó ní tó máa padà ṣẹlẹ̀ ní Nàìjíríà ni at the end of the tunnel there is light where is the light nígbà tó pé ẹ ti fi omi gọ́tà ẹ ti fi dí tunnel gan àwọn èèyàn ráyè kọjá àwọn agbésùmọ̀mí ń wọlé wọ́n ń gbèyàn pa National Assembly sit ló pé àwọn tó ń gbèyàn pa yìí o kí lẹ fẹ́ ṣe lórí ẹ̀ má tó dìde yẹn àti Borno ló ti wá o ṣe pé kò ti sọ̀rọ̀ délẹ̀ tó ti náwó lẹ́yìn ẹ̀ because ó máa oppose ẹ̀ ni wọ́n ti oppose ẹ̀ minority ni wọ́n àwọn tí wọ́n mọ̀ wípé ebi ń pa ìlú and worst part ni wípé or let me say the best part for the Hausa people ni pé àwọn Hausa náà máa dìde tó máa sọ pé ebi ń pa àwọn èèyàn àwọn mi sure pé mo ti rí okay bí i Mr. Smith or Smart kan ti dìde ńgbà kan lẹ̀ Yorùbá náà ǹjẹ́ a gbọ́ pẹ́kẹ́ mọ́ lẹ́yìn ẹ̀ a gbọ́ pẹ́kẹ́ àwọn obìnrin wá fi sọ pé àwọn á tú òhò àwọn á go naked fún yín àwọn ẹ̀yin alọ́jà ẹ má go naked ṣe káwọn tẹ́ ń wò yìí ẹ kàn máa ṣọmú lófò ni wọ́n ti dájú ẹ kàn máa ṣe ìdílófò ni àwọn gan ọ̀rọ̀ Nàìjíríà ò yé wọn mọ́ àwọn gan ò mọ bí tí Nàìjíríà ń lọ lọ́wọ́ yìí ọkọ̀ Nàìjíríà ti mú reverse Baba Tinubu 1963 national anthem lẹ́ni ká padà sí okay ẹ má bínú sá ọmọ Nàìjíríà mélòó ló ń sá kúrò ní 1963 bẹ́ẹ̀kẹ́ bá wa reverse ẹ̀ sígbà yẹn èló ní dọ́là ní 1963 ẹ bá wa reverse ẹ̀ sígbà yẹn kí ni amount of security level tó wà ní Nàìjíríà ní 1963 ṣé Fúlàní ń wọlé pa wá 1963 ẹ bá wa reverse ẹ̀ sígbà yẹn àmì rẹ́dà ti tẹ̀lé yín Bible kúkú sọ pé and behold all things shall pass so if all things is not passing and is coming back fine Baba Tinubu èmi ready àti support yín Ọlọ́run mo ready àti tẹ̀lé yín back to back I am ready to fully support mo ready àti fún yín full support tó kẹ́ padà sí national anthem ẹ kú ti sign ẹ̀ àárín nǹkan tá fẹ́ ṣe sí bẹ̀tẹ̀ bá wa sign ẹ̀ bí àwọn Awólọ́wọ̀ ṣe ṣe 1963 tí ẹ pé àwọn ọmọ Yorùbá àmọ́ ìgbáyé gbádùn tá à ń gbá ní Nàìjíríà nígbà yẹn 1963 tó bá tí bí wa tọmọdé wọ bàbá tó máa bá àrọ̀bá iye tí wọ́n ń gba ilé 1963 ẹ bá wa reverse ẹ̀ síbẹ̀ ẹ bá tí wọ́n ta cement ń gbà yẹn ẹ bá wa reverse ẹ̀ síbẹ̀ ẹ lè ṣe international anthem designed by the Britico ẹ lè bá wa ṣe léyìí náà báàgì gàrí èló ní 1963 èló ni wọ́n ta báàgì ẹ̀wà 1963 àwọn kòkó obì wa ní 1963 ṣáwọn ará bí àwọn ṣì ń kó wọ́n wọ Nàìjíríà wá kó àwọn góòdì wa ní 1963 ẹ revert everything fún wa táwọn kọ́kọ́ rẹ̀yìn ní Nàìjíríà ń wà kò sí wàhálà we are ready to go with you sir ẹ bá wa reverse everything sẹ́yìn oúnjẹ everything ẹ bá wa reverse ẹ̀ sẹ́yìn sí 1963 then we good to go we will go with you sir national anthem ló wá kàn níbi tí ọ̀rọ̀ Nàìjíríà dé sí níbi tí ebi burúkú ń pa àwọn èèyàn ẹjọ́ yìí tẹ́ ń wò mí ń tẹ́ bá mọ̀ pé lè bá wa reverse sí tó jẹ́ 1963 ẹ bá wa kọ síbẹ̀ sí comment section báwọn ọmọ bí àwọn school ṣe wà 1963 ẹ̀yin tó bá ti bí ngbà tó wọ́n ti bí èmi ṣùgbọ́n mo gbọ́ lẹ́nu bàbá mi ní 1963 bí everything ṣe rí bóyá ń ṣe Nàìjíríà bí Nàìjíríà ṣe wà ń gbà yẹn
Baba, I am fully in support of you. Lórí ilé ìtawà yìí, mo support yín dákú. Ah, Baba Tinubu, mo support yín bàjẹ́. Ẹ bá wa revert everything, price everything since 1963. 1963 táwọn èèyàn jáde university. Tó yẹ kó tó jáde 504 car ó ń dúró dè wọ́n. Employment ń dúró dè wọ́n. Scholarship ń dúró dè ọmọ Nàìjíríà kó tó kúrò ní school. Baba Yemi Osinbajo náà sọ ó pa wọn 504. Many of you that graduate in Nigeria around 1963. Tell us university, emoye ọmọ Nigeria tó ń gba scholarship. Bí wọ́n ṣe regard Nigerians 1963 in the whole world. Ẹ bá wa dá padà síbẹ̀. Baba Tinubu, I beat my chest. I am fully in support of you, sir. Yorubawuyi lórúkọ tèmi. Yorubawuyi lèmi ń jẹ́. Ẹ lọ sórí tap send. Ẹ lọ download ẹ̀. Tẹ́ bá fẹ́ send owó sí Nigeria. Ẹ lọ promo code orúkọ mi. Ẹ má lọ Yorubawuyi o. Ẹ lọ Abiola TTS. ABIOLA TTS. Tẹ́ bá ti lo Abiola TTS, ẹ gba bonus ní first transaction yẹn àti dollar o, àti pound o, àti yen àti euro. Gbogbo owó là ń ṣe. Baba Tinubu, ẹ lọ wo tí owó jẹ́ lórí tap send. Ni mo ṣe ń bá yín sọ̀rọ̀ lẹ́ni. Ẹ bá wa refer tẹ̀ síbẹ̀. Ọlọ́run bá mo kó máa support yín. Yorubawuyi lórúkọ mi. Yorubawuyi lèmi jẹ́ fi accept me for the first time. I am the one and only Akalolu of Yoruba land. Adáwọn le Yorùbá. Ọmọ jọmọ lọ. Iye lóye tí ó pé méjì. Àbẹ̀ní ọmọ ṣe pààrọ̀. See you on my next show. I support Baba Tinubu. Ṣé yín náà support? Tó má ti bá wa refer tẹ̀ sẹ́yìn. Ẹ jẹ́ ká máa wò bóyá wọ́n á lè ṣe.